A kú dédé wòyí, mo kẹ́yìn olólùfẹ́ mi, nílé lóko ní ẹ̀yìn odi, níbikíbi tí ọwọ́jà atẹ́gùn ètè bá fẹ́ dé. Èmi ọmọ yín náà ni, Dr. Hafiz Abolade ọmọ Aramide. Ṣé a ti wá nǹkan fìdílé? Ṣé a ti fìdílé nǹkan? Eléyìí tí mo mú wá fún wa lónìí, òun ni báwo la ṣe ń ṣe ìdákọ́lẹ̀ fẹ́ni tó bá ní ìdákọ́lẹ̀. Ṣé rí ìdákọ́lẹ̀ yìí, ó ti dá ọ̀pọ̀lọpọ̀ ilé ẹlòmíì rú ní ìdákọ́lẹ̀ tí ẹ ń wò yìí. Kí la ń pè ní ìdákọ́lẹ̀? Ìdákọ́lẹ̀ ni pé ká bọ́ sórí ìyàwó wa, afẹ́sàsàfá àti mọ́rúwà, àwárí kankan sá láàrin ká dijú ká yajú, tẹ́lómi bá ti wọlé báyìí yóò tún jáde padà. Nǹkan burúkú ni o. Ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yìí ó ń da ọ̀pọ̀lọpọ̀ ilé míì rú, tó jẹ́ pé obìnrin míì kàkà kó sọ fún ọkọ ẹ̀ pé bàbá alágbájá báwo ni kìíní ìṣe wá jẹ́, kàkà kó sọ fọ́kọ kò ní sọ fọ́kọ, yóò máa yàlè ni. Ẹ dákun, aya wa ò ní daya láya o. Ẹ̀yin obìnrin, bẹ́ẹ̀ ni ẹ̀yin náà lè ń fún wa ní ìjẹkújẹjẹ. Kí ló máa ń fa ìdákọ́lẹ̀ yìí? Nǹkan tó máa ń bí ìdákọ́lẹ̀ pọ̀. Tí ẹ bá ní àrùn, kí làwọn nǹkan tó máa ń fa ìdákọ́lẹ̀ yìí? Torí nǹkan burúkú ni o. Ìwọ ìyàwó ilé tó ń yàlè torí pọ́kọ ẹ láàrin ìṣẹ́jú kan sí kejì tó ti da omi ra, má yàlè o. O lè ṣe àgbo yìí náà fún ọkọ ẹ, o lè ṣe fún ọkọ ẹ o. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká tó bá jẹ́ ẹ̀tọ́ ọkọ wa, ẹ jẹ́ ká fún un. Tí ò bá kí ń ṣe ẹ̀tọ́ ẹlòmíì tó jẹ́ pé ọkọ ẹnìkan ló láǹfààní àti rí òhò wa, má jẹ́ ká tún lọ gbé ara wa bá ẹlòmíì. Àwọn nǹkan táwa náà lè ṣe fúnra wa, tá lè ṣe fún ọkọ wa tó bá kù díẹ̀ káàtó, òun náà làwọn nǹkan tí à ń mú wá yìí. Kí ni nǹkan tó máa ń fa ìdákọ́lẹ̀ yìí? Ni pé àmujù ọtí ó máa ń fà á o. Àmujù ọtí ó máa ń fà á. Àrùn tí à ń kó nílé ìyàgbẹ́ àbí ìta kó látara obìnrin, òun náà máa ń fa ìdákọ́lẹ̀ o. Nínú àwọn tó máa ń fa ìdákọ́lẹ̀, tí ẹ bá fẹ́ràn kó máa mu ọtí àmupara, ó máa ń fa ìdákọ́lẹ̀. Tí ẹ bá fẹ́ràn kó máa jẹ nǹkan dúndùn bíi ṣúgà nǹkan, ẹlòmíì ò fẹ́ nǹkan tó korò àfi kó sádùn ni. Bẹ́ẹ̀ sì ni n tó bá korò ọ̀rẹ́ ara ni, n tó bá dùn ọ̀rẹ́ ahọ́n ni o, àmọ́ ọ̀tá ara ni. Ìgbọ́n tó bá korò ọ̀tá ahọ́n ni, ọ̀rẹ́ ara ni. Àwọn kan tó máa ń fa àwọn nǹkan yìí, òun náà mo ti sọ yìí, nípa ká máa mu ọtí àmubẹ́ǹdì, àfọwọ́mu tí èkú sóde kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ wọn ò dé ilé mi. Ẹ má bínú o, mi bú ẹ̀yin tí ẹ mu ọtí o. Ọtí àmupara ó máa ń fa kéèyàn ní ìdákọ́lẹ̀ àbí kéèyàn ní àìsàn kan sí kejì látara ilé ìyàgbẹ́ àbí tí àìta kó lára obìnrin táwa mójútó, òun náà máa ń fa. Ẹ tó wá ní ìpèníjà àwọn àìsàn yìí, tó ní ìpèníjà ìdákọ́lẹ̀, nǹkan tí a lè ṣe òun náà ni eléyìí. Ẹ bá mi lọ wá àlùbọ́sà funfun àti kákándóró, àlùbọ́sà funfun àti kákándóró àti atalẹ̀ pupa. Kí la ń pè ní kákándóró? Òun ni atalẹ̀ funfun tí a mọ̀ sí ginger kọ́hún, ẹ̀yin lóyìnbó ginger nìyẹn. Atalẹ̀ pupa, àtàlùbọ́sà funfun tó jóníṣu, àlùbọ́sà funfun tó tóbi, àlùbọ́sà oníṣu ni o, àti kákándóró tí a mọ̀ sí ginger, àti atalẹ̀ pupa tí a mọ̀ sí turmeric, pẹ̀lú orógbó tútù. Ẹ jẹ́ kí a gún. Ṣé a ti gún? Tó bá ti wá gún papọ̀, ẹ jẹ́ ká wá ká kó sínú pọ́ọ̀tù kan, nínú apẹ. Ẹ jẹ́ ká kó sínú apẹ. Bá ti wá kó sínú apẹ, ẹ jẹ́ ká wá da omi ọsàn wẹ́wẹ́ tó pọ̀, ẹ jẹ́ ká dà lé lórí. Ẹ jẹ́ kí a wá sè é kó jiná. Tó bá ti jiná, ẹ jẹ́ kí a wá yọ omi yẹn. Ṣé a ti yọ? Mo dúpẹ́ lọ́wọ́ yín tí ẹ subscribe sórí ìkànnì yìí. Mo dúpẹ́ lọ́wọ́ yín tí ẹ ń share program mi. Àkàndá ò ní mú yín lọ́wọ́ o.
mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ ń wò mí, ojú yín ò ní fọ́, ẹ dákun ẹ má wò mí lásán bẹ́ẹ̀ ṣe ń wò mí yìí. Ẹ̀yin tẹ́ bá ti subscribe, ẹ jẹ́ bá mi subscribe, ẹ bá mi share program yìí, ẹ bá mi like, ẹ comment sí àwọn àgbo wa ní ọlọ́kan òjọ̀kan. A ní àgbo aládìí herbal flusher. Àgbo aládìí yìí gbogbo ìṣe àrùn ló ń ṣiṣẹ́ fún, gbogbo ìṣe àrùn ló ń ṣiṣẹ́ fún. Bákan náà a ní àwọn àgúnmu kòbà, àgúnmu infection flusher pẹ̀lú jẹ̀díjẹ̀dí herbal flusher, a ti ní àwọn àgúnmu òun náà la ní àgbo infection àti àgbo jẹ̀díjẹ̀dí. Jẹ̀díjẹ̀dí ò máa kọ̀wé o, jẹ̀díjẹ̀dí bá pọ̀jù lára ó máa ń pa okó ọmọkùnrin ni, okó wa ò ní kú, ó máa ń pa okó ọmọkùnrin ni, okó wa ò ní kú. A máa ń gbọ́kọ̀ lóko dáadáa. Ẹgbẹ́ mi máa ń sọ ọkùnrin a gbọ́dọ̀ yẹ hànà lóru ni lọ́dọ̀ ìyàwó wa, yàtọ̀ sí ká máa kan ẹ̀sẹ̀ o, ẹ̀sẹ̀ kọ́ o, ló ti yé yín, ká máa kan ẹ̀sẹ̀ kọ́, ọ̀rọ̀ ẹ̀sẹ̀ kọ́ leléyìí, ọ̀rọ̀ ká rí bọ́ bá pinnu kitchen náà ni ẹ rí bọ́, níbikíbi tó bá ti bá wa, ó jẹ́ léwẹ̀ náà ni ẹ gbá sí i, àwa la ní nǹkan wa, ẹni lẹ́ni ò ní gba ìṣe wa sí i. Ó yẹ jẹ́ ká ṣe kó jiná, á fi ọsàn wẹ́wẹ́ á fi ṣe, tó bá ti jiná ẹ jẹ́ ká fi àjọ̀ ká fi ṣe a ti fi ṣe, bá ti wá fi àjọ̀ ṣe ẹ jẹ́ ká dà sínú ike kan, ẹ bá mi wá oyin ògidì ẹ tú lé lórí, ẹ jẹ́ ká jí pọ̀, ká máa mu ṣọ́ọ̀tì kan ojoojúmọ́. Ṣọ́ọ̀tì tó wà lórí sinapu yẹn ni o, ṣọ́ọ̀tì kan ní ojoojúmọ́ bí ó ṣe jẹ́ nìyẹn. Ọlọ́run ní dà wá láàmú, ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní wọlé báyìí ní àti òrògbòdò ayé ò nílò fún wájú bí ó ṣe jẹ́ nìyẹn o. Ẹ dákun má gbàgbé láti bá mi subscribe sórí ìkànnì yìí, bá mi share program yìí, ẹ bá mi like kí ẹ comment. Ire o, ó di wọ̀ bí ọjọ́rọ̀.